àtàwà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Ọba tó lẹ́mí mi, èmi fògo fún bàbá o. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọba tó yọ Ísírẹ́lì jáde láti. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé. Ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ayé. Ìbà ọba tó ti ń bẹ kí bẹ̀bẹ̀ tó bẹ̀, ọba tó tún máa bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́. Àríró àlá ọba àwọn ọba, aláàfin àjọbọ, òpó ràgàdì tó so lé ayé ró, fàálọ̀tún fàálọ̀sì ọba ti fàgé pápáyà. Ipa tó borí ipa, agbára tó borí agbára. Ló ní kí bẹ̀bẹ̀ kó máa. Mo ní kí n kí gbogbo wa wípé happy new month, happy new month. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé tọ́lọ́mbà fàbíbo ẹ̀ sẹ́yìn. Ọlọ́run àgbáyé. Àwa ti ṣe bà lọ́wọ́ àwọn tó ti sọ́kò tó di wípé kí ni a bẹ̀rẹ̀. A ṣe bà lọ́wọ́ akọ́dá ṣẹ̀dáyé, a ṣe bà lọ́wọ́ ọmọdé, a ṣe bà lọ́wọ́ oyúnnú. Bẹ́ẹ̀ náà ni mo tún ṣe bà lọ́wọ́ ọmọ ìrìnsẹ̀ pátápátá. Jẹ́ kí bà mí ṣe. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdù ni mí, bẹ́ẹ̀ náà ni mi ìṣàìmọ̀ fólóko. Bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi, ọmọ bíbí Akinloye kò yé sọ. Ọmọ àsọ̀tún tó sì ìmọ̀ bàbí kẹjẹ́, kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbí. Má dánwò ẹ̀yin lójú Elédùmarè ni. Wọ́n ní ká múra gbàtàràgbà, ká múra gbàtàràgbà, ká dàpọ̀ mọ́ra wọn kó bàa lè jọra wọn. Gẹ́gẹ́ náà ni, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Ẹ ti mọ̀ Lagboile Onigbagbo, òun náà lè tò tó ṣe pé ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti iléeṣẹ́ Kaya rédíò. Bẹ́ẹ̀ ni ibẹ̀ lẹ ti ń gbọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Iléeṣẹ́ Kaya rédíò TV ní Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra, Ghana. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí ta ti ń rọ̀ bí òjò tí à ń dá bí ọ̀wẹ̀. Àwa dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run ọba tó tún kà wá yẹ. A ò rùkú wọlé, a ò rùkú jáde. Ogun káwọ́lé rí fẹsẹ̀ janlẹ̀. Ọlọ́run òjò jẹ́ tiwa o. A sì tún gbàládùra wípé gbogbo ìdílé tó ṣe wípé wọ́n ń ṣọ̀fọ̀ báyìí, k'Ọlọ́run jọ̀ọ́ kó rẹ̀ wọ́n lẹ́kún.
kó bu òróró ìtura kó bù sínú ayé wọn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Nítorí wípé kìí ṣe pé mímọ̀ ṣe wá láṣẹ dùn ní kìí ṣọgbọ́n wa kìí ṣe òye wa. Àwa ràánú gbà ni bẹ́ẹ̀ ni àwọn kan náà tó fẹ́ ràánú gbà báwa náà ṣe ràánú gbà tó ṣe wípé wọn ò wá rí àmọ́ àwa wá yin Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àti àánú táwa rí gbà. Ìlà fi ń sọ wípé kìí ṣe mímọ̀ ṣe wa o àánú la rí gbà. Ọlọ́run àgbáyé o you are mighty. Ọlọ́run àgbáyé you are mighty. Ìwà tó fojú ọ̀run ṣaṣọ òwúrà tó fojú ọ̀run ṣaṣọ òwúrà. Ìwà mighty o. Wọ́n ní kí n kí wa wípé ẹ kú ọjọ́ mẹ́ta àti ìgbà díẹ̀ àsìkò oṣù yìí. Ọlọ́run àgbáyé. Abẹ́ẹ̀rí ọlọ́mọ méjì là ń ṣe pọ̀. Bẹ́ẹ̀ ni òun lẹ́ẹ̀fi mọ̀ wípé agbára Ọlọ́run sì tún wà síbẹ̀. Ramadan àti Lent òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. A kí wa kú oṣù Ramadan a sì tún kí wa kú oṣù Lent náà. Oṣù tó ṣe wípé Ọlọ́run yà sọ́tọ̀ jù òun náà ni àsìkò yìí jẹ́ àsìkò ìdáríjì ẹ̀ṣẹ̀, àsìkò láti béèrè ohun tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àsìkò láti ronú pìwàdà kúrò nínú àwọn àṣìṣe ẹ gbogbo òun náà la wà yìí lọ́wọ́lọ́wọ́. Àsìkò láti mọrú ẹni tó o jẹ́ nínú Ọlọ́run, àsìkò láti mọ̀ bóyá lótìtọ́ lo gbà á gbọ́ àbí o gbà á gbọ́, àsìkò láti mọ̀ wípé ṣé lóòótọ́ Ọlọ́run ní í ṣe àbí kì í sọ Ọlọ́run, àsìkò láti jẹ́wọ́ ẹ̀, àsìkò láti dúró sí orí ẹsẹ̀ àti àsìkò láti bá rìn. Òun gangan la wà yìí. Embassy mo wáyé bóyí ológo Ọlọ́run sọ mo wáyé bóyí ológo Ọlọ́run. Yóò wọ̀. Àyàn ọba mímọ́, àyàn olóore wa, àyàn olùgbàlà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún Táyé wípé kí ni wípé kó múra kó sọ fún Kẹ́hìndé wípé a ti tún bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Káyá. Ẹ bá mi share ẹ bá ṣe máa ń ṣe, ẹ bá mi like, kẹ bá mi comment, ẹ bá mi ṣe kí ni, ẹ bá mi love náà sí. Ẹ wá jẹ́ kó kara lé kó kara oko, ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé òní náà ni ọjọ́ kìíní oṣù kẹta, ọjọ́ tó lọ́run yàtọ̀ nínú gbogbo ọjọ́ pátápátá, oṣù tó ṣe wípé oṣù tí Ọlọ́run ṣe lọ́tọ̀ jù láti jẹ́wọ́, láti mọ ìwà ṣe, láti dúró sórí ẹsẹ̀ àti láti ronúpìwàdà, láti gbé ìgbé ayé ọ̀tun. Àsìkò ẹ̀ gangan la wà yìí. Lágboilé onígbàgbọ́, lágboilé onígbàgbọ́ látẹnu tani, látẹnu Olubisi ọmọ yín, àbúrò yín, Olubisi ọmọ bíbí Akinloye kò yẹ sọ. Àti tún bẹ̀rẹ̀. Ó yá ẹ gbàpótí, ẹ mú gègé, ẹ mú tákàdá yín, ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀. Èmi ò máa rán báyé kan tó lè rí di agbára rẹ̀. Ọlọ́run tó ga, ìyanu ọ̀pọ̀ rẹ̀, sọ báyé kankan tó lè rí di agbára rẹ̀. Ẹ jẹ́ ká wá bọ́ sójú agbami gangan. Ẹ̀yin tèmi, ó yá ẹ fìdí kalẹ̀ sórí àpótí. Ẹ jẹ́ ká jọ máa gbé yẹ̀ wò bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ jẹ́ kí n yàbàrá. Mo fẹ́ yàbàrá náà. Mo sì mẹ́yẹ bọ̀ lápò náà ni. Ẹ wá bí mi ẹni ṣe funfun ni àbí ṣe dúdú. Èmi ni mo mọrú ẹyẹ tí mò ń mú bọ̀ lápò nítorí wípé inú mi ló wà bóyá mo yó tàbí mi ò yó. Inú mi ló wà. Èmi mo mọrú ẹyẹ tí mo fẹ́ mú jáde lápò. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi, aláàánú mi, túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára, túbọ̀ fà mí mọ́ra, ó tú ọkàn mi lára. Embassy fàyè mi fún ọ, olùgbàlà mi, aláàánú mi, tọ́yìn ṣiṣẹ́ mi ó bàbá, sẹ́gbẹ́ mi bá lówó. Ẹni bí ẹni èèyàn bí èèyàn tó lọ. Èjìrẹ́ Adégbòdù. Ẹ̀gbọ́n mi rere. Èjìrẹ́ ará ìsokùn ẹdúnjọ bí ọba ọmọ. Ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́. Ó yalé alákìsà, ó sọ alákìsà do nígbà sọ. Ó mà ga o. Wọ́n ló ṣe ti ṣe yìí. Táyé. Ọmọ Mákindé, gómìnà Ọ̀yọ́.
létò. gbogbo ara awẹ́ pátápátá ẹ mọ̀ kú lédè ẹni re tó lọ o. gbogbo ara awẹ́ gbogbo ọmọ awẹ́ pátápátá gbogbo ìlú awẹ́ mo mà kí yín o wípé ẹ kú lédè ẹni re tó lọ. ó tu ọkàn mi lára túbọ̀ fà mí mọ́ra tu ọkàn mi lára. mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé ilé ayé ilé asán òtún bá ń tẹ́ni òkú sunkún òkú àkàsọ lérí ń sunkún ara wọn a kàn máa ń gbàdúrà wípé ọlọ́run jọ̀ọ́ jẹ́ kọjọ́ jìnnà síra wọn. aláàánú mi tí wọ́n fà mí mọ́ra. kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bá bẹ́ẹ̀ ò ní dìgbòrò lọ́jọ́ kan. fàyè mi fi mọ́ olùgbàlà mi. Èjìrẹ́ Táíwò Adégbòdù tó fayé sílẹ̀ lọ tó o bá dọ̀run kó o sọ̀run rè má jọkùn má jẹ kò lóhun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni ó bá wọn jẹ. Mo rántí nígbà tá a máa ń ṣe dìbéètì káàkiri. Táwa ọmọ Unification Church tó ṣe wípé àwọn ọmọ sí anes tá a máa ń ṣe díẹ̀ tá a máa ń ṣe kíni tá a máa ń kọrin nígbà yẹn. nígbà yìí oníkó gbogbo wa pátá a máa kóra wa jọpọ̀ a máa compose wọ́n máa fún wa ní title wípé nǹkan báyìí every year la máa ń ṣe ní gbogbo ìgbà tó ṣe wípé gbogbo wa dìjọ wà tá a máa ń kọrin tá a máa ń ṣe gbogbo ẹ̀ káàkiri yìí. a wo bí oníkálukú ṣe bẹ̀rẹ̀ a wá wo ibi tí oníkálukú tí wọ́n ń gbà láti máa fi ṣe rere ní báyìí. àmọ́ tí ìgbà bá ń yẹ aráwé mọ̀ rọra o. Èjìrẹ́ Adégbòdù bó o bá dọ̀run kó o sọ̀run re o. mo rántí gbogbo àwọn àjọṣepọ̀ gbà yẹn pátápátá. Kẹ́hìndé Adégbòdù òkú ìrọ̀jú. gbogbo ọmọ awẹ́ pátápátá ẹ kú ìrọ̀jú ẹ kú ilé díẹ̀ ní ire tó lọ. Ọlọ́run á dẹlẹ̀ fún èèyàn re lágbára lọ́wọ́ Ọlọ́run ọba á mú erùpẹ̀ burúkú kúrò lójú ẹ̀ ohun gbogbo tó fi sílẹ̀ pátápátá kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ọba. wọ́n ní ká ṣe rere nílé ayé ká bá a lè ṣe kíni kí wọ́n bá a lè ròyìn wa nítorí ìgbà tá a bá lọ tán ìgbà tá a bá sí mọ́ kán bá a lè sọ nípa wa irú ohun tá a gbé lé ayé ṣe gangan. ètò Ọlọ́run ṣe láàyè mi. kí ló fẹ́ kán sọ nípa tiẹ̀ ní ìgbà tó o bá kúrò nílé ayé tán. The Lord has done for me. Thank you for taking. ìgbà tó o bá wà láyé jẹ́ káyé yẹ ẹ́ so ohun tó ṣe wípé wọ́n máa tọ́ka sí ní ìgbà tó wà láyé wípé nígbà tí lágbájá sì wà láyé o àwọn nǹkan báyìí òun náà ló ń ṣe ní rere ní rere ní rere. àmọ́ nígbà tí ìwọ náà bá kúrò láyé tán kí wọ́n lè bá a máa tọ́ka sí àwọn iṣẹ́ tó o ti ṣe yẹn kí wá lóde tó gbélé ayé ṣe rere nítorí pé òmò gbàtọ̀ lọ́jọ́ lè dé. I was nobody but now I'm somebody. ẹ jẹ́ ká wá bọ́ sójú agbami ètò gangan ẹ̀yin tèmi ó yá àti bẹ̀rẹ̀ lélẹ́yìí. báyé bá yẹ ká máa ṣe kí ni ká máa rántí. báyé bá yẹ ni ẹ jẹ́ ká máa rọra nítorí wípé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni. Kí ni iṣẹ́ wa? ìwọ táyé bá ń yẹ rọra ṣe ìwọ tó o bá lọ́lá rọra ṣe ìwọ tí ìgbà bá ń dùn fún rọra ṣe ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá àbọ̀n rárá ohun gbogbo tá a bá gbélé ayé ṣe ìtàn ló máa jẹ́ ní tó bá dọ̀la. Ṣèyí dé ẹlẹ́yọ̀. ó láfi sọ wípé ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere ká gbélé ayé hùwà rẹ̀. mo fẹ́ kó mọ̀ wípé ẹni tó orí lánàá ó lè dò ní kó o má rí mọ́ o. Kọ́míkọ́mí lórí nǹkan sí wa. ẹni tó orí níjẹta ó lè dànà tó ṣe wípé o máa gbọ́ pé lánàá ló mà lọ. bí ilé ayé ṣe wà nìyẹn ìgbà ò lọ bí òréré ìnà àwọn àgbà fi ń sọ wípé ayé yìí ò lọ bí ọ̀pá àbọ̀n rárá.
pérédé olóyin mọ́mọ́ olúwa ló fi yẹn rán wa. ẹ wá wéré wa kẹsì tó kì í ṣe orí pípé. bó ṣe ń dún bó ṣe ń lọ. ọ̀nà àbáyọ kúrò nínú ewu. Kí lọ́nà àbáyọ kúrò nínú ewu gangan? A máa mú lérèfé, a máa tẹnubọ̀, a máa lọ pẹ́pẹ́pẹ́ lábala kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ kúrò nínú ewu. Abala bẹ̀ la wà lọ́wọ́ báyìí. wàá jójojo. Ọ̀nà àbáyọ kúrò nínú ewu dálé lórí bí bẹ́ẹ̀nìyàn bá ṣe ẹ̀ lè rí ìgbàlà tàbí ààbò kúrò nínú ohun tó léwu. tí bàbá ẹ̀ lálejò máa jó. Tó o bá ti lè rí ìgbàlà tó o lóore ọ̀fẹ́ kúrò nínú ohun tó léwu, o ti ṣe kí ni? O ti rí ìgbàlà nìyẹn. Àmọ́ ohun tó ṣe kókó jù nínú ọ̀nà àbáyọ kúrò nínú ewu gangan, kí ni nǹkan tó o fi lè ní ọ̀nà àbáyọ? Báwo lo ṣe lè kúrò nínú ewu yìí gangan? wàá jó. Ó ní wípé mọrú ẹni tó ń ṣe ní inú Ọlọ́run, má ṣe bojú wẹ̀yìn, dúró sí inú ẹ̀, jẹ́ olùsìn ní tòótọ́, jẹ́ olùpè ní tòótọ́, jẹ́ kí wọ́n mọ̀ wípé lótìtọ́ ènìyàn Ọlọ́run gangan ló ṣe. Má dàpọ̀ mọ́ra wọn, dúró sórí ẹsẹ̀. Kí wọ́n bá lè máa fi àpẹẹrẹ rere wò ẹ́ títí láéláé. Ọ̀nà àbáyọ kúrò nínú ewu kan nìyẹn. Nínú ohun gbogbo tó o bá ń ṣe láyé, jẹ́ kí wọ́n máa rí òótọ́ nínú ẹ̀. Nínú ìrìn àjò ẹ, jẹ́ kí wọ́n máa rí ohun rere nínú ẹ̀. Jẹ́ kí wọ́n lè sọ wípé ohun rere a ti ẹ̀ lè rí nǹkan tọ́ka sí ní rere nípa lágbájá. Ọ̀nà àbáyọ kúrò nínú ewu kan nìyẹn. ẹyọ Ṣèyí Michael ti dé. Ọlọ́run ti mú. So wá ráwọn ọ̀nà kan tún wà tó ṣe wípé àwọn ọ̀nà àbáyọ kúrò nínú ewu òun náà ní tàkọ́kọ́. Àwọn ọ̀nà pàtàkì tẹ́nìyàn fi lè gbàbọ̀ lọ́wọ́ ewu òun nìyí o. Ohun tó yẹ ká mọ̀ àti ohun tó yẹ ká ṣọ́ra fún gbogbo ẹ̀ náà ni nínú ara wọn náà ni. Abala Lagboile Onígbàgbọ́ la wà lọ́wọ́lọ́wọ́. Máa kíyèsí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ní ládùúgbò ẹni tàbí nínú ilé, níbi iṣẹ́ tàbí níbi gbogbo tó o bá wà, bóyá láàrin ọ̀rẹ́ tàbí láàrin ojúlùmọ̀. Nítorí wípé mo fẹ́ kó mọ̀ yìí pé ní ìgbà míì wà kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lè dá sí. Ọ̀nà àbáyọ kan nìyẹn. Àwọn ohun tó ṣe kókó tó yẹ ká mú kúrò nínú ìgbé ayé wa. Nítorí wípé àwọn míì wà tó ṣe wípé nípa dídá sọ̀rọ̀ òun ni wọ́n fi ń fa ogun wọnú ayé wọn. Nípa nǹkan tí ò yẹ kí wọ́n tojú bọ̀ òun ni wọ́n fi ń fa ìṣòro, ni wọ́n fi ń fà mọ́ra wọn lọ́wọ́. Ó ṣe é móríyá. Nípasẹ̀ àìníkíyèsára ó lọ́pọ̀lọpọ̀ fi sọ́ra ẹ̀ sínú ìgbèkùn. Ó ṣe é móríyá nígbà. Àmọ́ tó o bá jẹ́ni tó ní òye nínú Ọlọ́run, tó o jẹ́ni tó kíyèsára, tó ṣe wípé tí wọ́n bá pè ẹ́ sí i o lè bá wọn dá sí i. Tó o bá pè ẹ́ sí i gan, ó lójú nǹkan tó o máa bá wọn dá sí, nítorí pé gbogbo ọ̀rọ̀ kọ́ là sọ láwùjọ ènìyàn. O ò mọ̀gbà tílẹ̀ ń yọ, o ò mọ̀gbà tó ṣe wípé èyí tó o máa sọ tọmọ aráyé máa fi rí tiẹ̀ mú, o ò mọ̀gbà yẹn. Ó ṣe mo dúpẹ́ tó ń gbọ́ àdúrà mi gangan. Jehovah Jireh ebu God, ọba ní bani tí ń bá ní bẹ̀rù ẹni ni. Òun ní ohun tó yẹ ká mọ̀ àti ohun tí ò yẹ àti ohun tó ṣe pàtàkì tó yẹ kéèyàn máa kíyèsí jù. Ìsọ̀rọ̀ ẹni, ìsọ̀rọ̀ jáde lẹ́nu. Ọ̀nà wo kí ni nǹkan tá à ń sọ jáde? Báwo la ṣe lè sọ̀rọ̀ láwùjọ? Báwo la ṣe lè sọ̀rọ̀ láàrin ẹbí? Báwo la ṣe lè sọ̀rọ̀ nínú ilé? Báwo la ṣe lè sọ̀rọ̀ fún ìyá tó bí wa? Báwo la ṣe lè sọ̀rọ̀ fún bàbá tó bí wa? Báwo la ṣe lè sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n àti fún àbúrò?
yóò ṣe àánú fún mi. tó sì yẹ ká kóra wa ní ìjánu ni gẹ́gẹ́ bí onígbàgbọ́ ìwọ tó o mọ̀ pé o gbà á o sì gbọ́ nínú ẹ̀ o yí ọ̀rọ̀ Ọlọ́run yẹn yí ẹ dáadáa kí wá ló dé tó ṣe wípé o wà ní inú kíyèsára so ohun gbogbo tó o bá ń ṣe. àwùsá o sọ ebe di ejò mújò lówó. orí ọ̀fẹ́ tó o bá rí láti kúrò nínú ewu yẹn òun ni wípé kíyèsí ìrìn ayé ẹ kíyèsí ìrìn ẹsẹ̀ mọ̀rú ẹni tó o jẹ́ dúró dáadáa nítorí wípé kátẹ́gùn má bàa gbé ẹ ṣubú àsìkò kan máa wà tó ṣe pé ìjì máa ń gbéyàn ó máa ń gbéyàn dànù àmọ́ tó o bá dúró sórí ẹsẹ̀ títí láíláí ìjì yẹn ò lè jà ẹ́ ó kàn lè fẹ́ fẹ́rẹ́fẹ́ àmọ́ wàá borí ẹ̀ wàá dúró sórí ẹsẹ̀ títí láíláí bẹ́ẹ̀ kò sí ìjì tó lè gbé ẹ ṣubú nítorí pé o mẹni tó o jẹ́ ní inú Ọlọ́run o mẹni tó o jẹ́ Ọlọ́run mọ̀ ẹ́ ìwọ gangan mọ̀ra ẹ̀ pé yes lódodo dájúdájú Ọlọ́run mọ̀ ẹ́. Ọlọ́run fún mi. Èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. Kọ́kọ́rọ́ oríire tọ́lọ́run fún mi o. Èṣù lè gbà. ohun tó wá yẹ ká máa kíyèsí jù máa kíyèsí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ nígbà gbogbo láti tètè mọ ewu tó ń bọ̀. Èṣù lè gbà. máa dẹjú sílẹ̀ máa tẹ etí sílẹ̀ máa wò ó má jẹ́ olùtẹnubọ ọ̀rọ̀ lọ́rọ̀ má jẹ́ olùdásí ohun tí ò kàn ẹ́ má jẹ́ olùbátẹnijẹ́. Never share your glory with anybody. Almighty. nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí bóyá ewu bá ń bọ̀ wà á tètè mọ̀ bí ewu ò bá wá wà á tètè mọ̀ wà á mọ bó o ṣe lè para ẹ mọ́ wà á mọ bó o ṣe lè pàdílé ẹ mọ́ wà á mọ bó o ṣe lè kóra ẹ yọ kúrò nínú ewu àti nínú ìṣòro tó bá ń bọ̀ àti nínú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan. Lágboilé onígbàgbọ́ kí ló ń ṣẹlẹ̀ lágboilé onígbàgbọ́ òun náà nìkan tá à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí. A kú ọjọ́ ìsinmi mo sì kí wa wípé a kú oṣù tuntun o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé bọ́lọ́mbà fàbíbọ̀ ẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dà ṣẹ̀dáyé. Iléeṣẹ́ Káyà rédíò ní ẹ ti ń gbọ́ mi báyìí alájọ Kaneshi trotro station last bus stop Accra Ghana ibẹ̀ la fìdí kalẹ̀ sí. Yẹra fún ìkópa nínú ohun tí kò dájú. Aláwẹ̀ ó mọ̀ wípé nǹkan yìí fake news ni ó wá fẹ́ ṣe kí ni ó wá fẹ́ máa gbé ìwọ náà fẹ́ máa bá wọn gbé káàkiri ó dẹ̀ mọ̀ pé fake news ni fake news tí wọ́n ń gbé yẹn ó mọ̀ yìí pé ó lè kó báyìí ẹnìkan lè ṣe tó ṣe wípé òun ṣe kí ni òun gboyè nínú ẹ̀ ó lè ṣe gbé àmọ́ ìwọ lè ṣe tó ṣe pákọ̀kọ́ tó máa ṣe nìyẹn kó lọ yí ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ló ń ṣe. ó ṣèjàre àbúrò mi. Ṣé oníṣẹ́ àṣepé o? Isha Abiodun. Honey, happy Sunday, my beautiful sister. Thank you very much, my darling brother. I miss you a lot. Gbogbo àwọn ará ilé ńkọ́ báwo ni gbogbo Nàìjíríà sálàáfíà everybody wà. Níta ló ń ṣeré ẹgbẹ́ sí wọn létí ẹ jẹ́ kán rí gbọ́ ẹ jẹ́ kán dààmú Ṣèyí mi Michael ló ń padàn. Ó la fi sọ wípé yẹra fún ìkópa nínú ohun tí kò dájú ohun tó o mọ̀ ìwọ gan mọ̀ wípé kò dájú rárá. Tí bá ṣe ń sọ pé kó o yẹra kìí ṣe pé gbogbo nǹkan òun náà ló lè ti ara ẹ bọ̀ kìí ṣe pé gbogbo nǹkan òun náà ló lè sọ wípé mo fẹ́ jọba nínú ẹ̀jẹ̀ kémi náà ṣe kí ni èmi náà fẹ́ go viral nítorí pé ayé ti da ayé social media. Àbí ohun tó o mọ̀ fake news àwọn nǹkan tó o mọ̀ wípé kò sí ẹ̀ ṣe kí ni kò sí ẹ̀ jọra wọn tó o mọ̀ pé kò jọra wọn tó lè bu ẹ lẹ́sẹ̀ má ṣe kí ni yẹra fún wọn. Wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́lọ́run ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. Nítorí pé gbogbo ìmọ̀ ta lórí mi, ó ti sọdá sán. Ohun táyé bá ń yẹ rọra ṣe. Báyé bá ń yẹ aláwẹ̀ rọra ṣe. Ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá àbọn máa kíyèsára ní gbogbo ìgbà máa kíyèsára nínú ìwà wúwù nínú ìrìn rínrìn nínú oúnjẹ jíjẹ láwùjọ ènìyàn
máa rọra ṣe ilẹ̀ ń yọ̀ ilé ayé ò ní yọ̀ wá kò ní yọ̀ èmi àti ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bíbélì gan sọ wípé ẹni tó bá dúró kó kíyèsára kó má bàa ṣe kíni kó má bàa ṣubú. Ìwọ tó ròyìn pé o dúró tán kíyèsára dáadáa. Àsìkò láti kíyèsára ni àsìkò láti tó máa bẹ Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́ mú ẹsẹ̀ mi dúró gbọ̀ngbọ̀n kémi lè jèrè ọ̀rọ̀ ẹ ní ìgbà ìkẹyìn. Kọ́kọ́rọ́ mọ́tò. Nítorí pé àsìkò kan ń bọ̀ tó ṣe wípé ò ní lágbára àti pé mo sì fẹ́ lọ ṣàtúnṣe ẹ jẹ́ ń padà kí n lọ ṣàtúnṣe kò sí bẹ́ẹ̀ mọ́. Kí ló sọ fún aya náà ti bojú wẹ̀yìn ó di ọ̀wọ́n yọ̀ nítorí wípé ìkìlọ̀ ti wà tẹ́lẹ̀ kó tó di wípé aya náà ti ó dọ̀ wọ́n yọ̀. Má ṣe bojú wẹ̀yìn o àmọ́ kọ̀ kò gbọ́ ìgbà tó bojú wẹ̀yìn kọ́ kí lèrè tó jẹ ó dọ̀ wọ́n yọ̀ ni. Ó ní wípé ìwọ tó rò pé o gbàgbọ́ nínú Kristi tó ohunkóhun tó gbàgbọ́ yálà Muslim ni ẹ́ Christian ni ẹ́ ohunkóhun tó gbàgbọ́ ní inú ẹ̀ tó fi gbà wípé lótìtọ́ lọ́lọ́run ń bẹ. Dìímú sísìn kó má bàa bọ́ lọ́wọ́ ẹ nítorí ìgbàkúùgbà òní lè sọ wípé àsìkò ti tó. Ìwọ ló pọ̀ tó ń gbé ayé mi dúró. Ó ṣe ọwọ́ tó. Tí Ọlọ́run bá wá lè pa ẹ́ mọ́ tó lè dá ẹ sí tó lè fún ẹ lórí ọ̀fẹ́ wípé kó o fi lè jẹ́ ọ̀kan lára àwọn alààyè torí àsìkò yìí tó rọ́ṣù Ramadan tó tún rí oṣù lẹ́ǹtì yìí láyọ̀ àtàlàfíà ó wá yẹ kó o lè ronúpìwàdà nínú ohunkóhun àti nínú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kó o lè ronúpìwàdà nínú ẹ̀ kó o wá rawọ́ gbogbo ẹ̀ bọlẹ̀ kó o wá jẹ́ tọlọ́run pátápátá. Àndọ́gbọ́n tara ènìyàn ni kò jọra wọn rárá ohun ayé asán lásán ni. Lágbájá fẹ́ńsà ló ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà gbọ́dọ̀ gùn aláwẹ̀ tọ́lọ́run bá sọ wípé o máa gùn wàá gùn kó tó di wípé o wọlé sùn. Àmọ́ tọ́lọ́run bá ń ṣe é tásìrí ẹ̀ ń bò tásìrí ẹ̀ ò tú láyé lọ́wọ́ aláwẹ̀ mo fẹ́ kó o gbàgbọ́ kó o sì dúró ní ìwọ̀nba jẹ́gẹ́dẹ́ má tójú bọ́ tí ò yẹ kó o tójú bọ̀ kó o má bàa rí nǹkan tí ò yẹ kó o rí. A kú ọjọ́ ìsinmi. Èmi gbádùn rẹ bàbá o ṣé ọba tí kò pa mí lẹ́kún ọba tó mú inú mi dùn kábíyèsí o ọba tó jọba lọ. Èmi gbádùn rẹ bàbá o ṣé. Bàbá màmá ẹ̀gbọ́n àtàbúrò gbọ́mọ̀ràn bí a bá ń kìlọ̀ fún ọ nípa ewu kan má ṣe fojú kéré ohunkóhun tí wọ́n bá ń pè ní ewu tí bàbá bá sọ pé ewu ni nǹkan báyìí tí ìyá ń sọ pé ewu ni nǹkan báyìí táwọn tó lóye jù ẹ́ lọ bá ń sọ pé ewu ni nǹkan báyìí má ṣe fojú kéré ẹ̀ rárá nítorí pé kó o má bàa jìn sí kòtò táwọn kan ti jìn sí bẹ́ẹ̀ ni. Ẹni àwọn ò tí o gbọ́dọ̀ wòran ó pọ̀ yẹ́yẹ́. Má ṣe fojú kéré ẹ̀ nítorí wípé ohun tó léwu ni. Tí wọ́n bá ń fún ẹ ní ìmọ̀ràn dúró sí orí ìmọ̀ràn yẹn ó ti mọ̀ wí àwọn àgbàbọ̀ wọ́n sọ wípé ohun tójú àgbárí tó fi jìn tọmọdé bá gungi ìrókò wàláì kò lè rí. Tọmọdé bá dẹ̀ lásọ bí àgbà ni kò lè lákìsà bí àgbà láéláé. Gbọ́ ìmọ̀ràn òbí gbọ́ ìmọ̀ràn àwọn tó jù ẹ lọ ní ìtẹríba níbi gbogbo ní ìtẹríba fún òbí nítorí kọjú ayé ẹ lè bá a pẹ́ lórí ilẹ̀ tọ́lọ́run fi fún ẹ. Nítorí pé àwọn òbí ẹ àwọn lọ́lọ́run ẹ àwọn òbí ẹ àwọn náà ni wọ́n jẹ́ ọlọ́run kékeré ẹ bẹ́ẹ̀ ni lẹ́yìn ọlọ́run tó ṣẹ̀dá ẹ àwọn tó tún bí ẹ sáyé àwọn ló tún kù. Ìdí nìyí tí wọ́n bá wá ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà àti òye tí wọ́n ti rí kọjá ẹ wá yẹ kó o lè jókòó kó o lè tẹ́tí wípé wọn ò fẹ́ kí n parun wọn ò fẹ́ kí n jọmọ bẹ́láìlì òní wọn fi ń sí mi létí ò bá gbọ́ ìmọ̀ràn. Ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi já sọpẹ́ mo dúpẹ́ ní òkú káyọ̀ mi ó tó dé. Ọ̀rọ̀ mi tó já sọpẹ́ ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi wá já sọpẹ́ mo dúpẹ́ ní òkú káyọ̀ mi ó tó dé.
ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ǹjọ́ sì yẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ó yẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run àwọn míì gbẹ́kẹ̀lé asán wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn ju Ọlọ́run lọ àmọ́ tó o bá gbẹ́kẹ̀lé ènìyàn aláwẹ̀ tó o gbẹ́kẹ̀lé Ọlọ́run ènìyàn lè já ẹ sí kọ́tátò Ọlọ́run nìkan ìlọba tó o lè gbẹ́kẹ̀lé tó lè fún ẹ ní ayọ̀ ayérayé ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. tójú ò ti rí tójú ò ní ti láéláé àwa tọpẹ́ tọ́ sí. oríṣiríṣi ọ̀nà òun ló fi lè gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú ohun gbogbo lórí iṣẹ́ nínú ìdílé ẹ lórí ìdojúkọ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run wípé Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe òun nìkan lọ́ba tó lè dùn ẹ́ nínú òun nìkan lọ́ba tó lè ṣe fún ẹ ní ìgbà táyé bá ló ti tán Ọlọ́run ni ìgbà táyé bá sọ yípo parí Ọlọ́run ni ìgbà tó o bá wà nínú ìdánwò Ọlọ́run ni ìgbà tó o bá la ìjì kọjá Ọlọ́run ni ìgbà tó o bá borí Ọlọ́run ni. àpáyàn mọ òun làgàn bẹ̀rẹ̀ Sámúẹ́lì ìbámu ti wáyé. tó ti rí wípé ó dára kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run ju ìgbẹ́kẹ̀lé ènìyàn lọ nítorí wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn máa jẹ́ asán lásán. ọmọ òun lẹ̀wọ̀n lásán. èèyàn tó nífẹ̀ẹ́ jù ní ìgbé ayé ẹ̀ ó lè betray ẹ̀ tó bá dọ̀la so o ò lè gbẹ́kẹ̀lé ènìyàn. má wọrí má dogún má dọgbọ̀n fún ẹ ibi tó o dé rí má mú ẹ débẹ̀ má ṣe gbá má ṣàwo aláwẹ̀ tó o bá gbẹ́kẹ̀lé tó o gbẹ́kẹ̀lé Ọlọ́run o lè má débẹ̀ yẹn. nítorí wípé Ọlọ́run ṣe ìlérí fún Abraham wípé ó máa dé ibi báyìí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ó gba ohùn yẹn gbọ́ ó gba ìpè yẹn gbọ́ ó mọ̀ yìí pé yes lótìtọ́ Ọlọ́run lè móhun débẹ̀ ó lè ṣe é. ìgbẹ́kẹ̀lé yẹn òun ló fi dúró wípé ìgbà tó gbọ́ ìpè Ọlọ́run pé àní kóhun kúrò nílùú bàbá àwọn àti ìyá àwọn kóhun gba ilẹ̀ àjèjì lọ kóhun bá lè ṣe rere nítorí wípé ibóhun bá wà níbi tóhun wà yẹn ojú kan náà lòun wà. àmọ́ tó bá bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà tó bá dé ibi tó bá dé tá a máa pè ní ilẹ̀ Kénáánì ẹ̀ ìgbà yẹn ibẹ̀ gangan lọ́lọ́run á ti fàyè gbà á ìlú òun á ti fàyè gbà dáadáa. ó tẹ́tí ó gbọ́ ìkìlọ̀ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run kò gbẹ́kẹ̀lé ènìyàn ó fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ kò sọ wípé ìlú bàbá àwọn ibi tí wọ́n sọ rí ìhun sí túláàsì òun gbọ́dọ̀ takú síbẹ̀. ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé. ó ronú ìgbé ayé ẹ̀ wípé tóun bá mà sọ wípé òun gbẹ́kẹ̀lé bàbá ẹ̀gbọ́n àbúrò wọ́n mọ̀ lè ta òun sóko ẹrú bí wọ́n ṣe ta Joseph sóko ẹrú. lójú ayé mi ọ̀rọ̀ mi wájà sọpẹ́. ó gbéra ó kó gbogbo ohun tó ní ó kó ẹran ọ̀sìn ó gbéyàwó ó kó gbogbo ohun tó ní pátápátá tọ́lọ́run fún un tó fi mọ́ àwọn ẹrú ẹ̀ pátá gbogbo wọn pátá ló kó ó gbalẹ̀ àjèjì ló bẹ̀rẹ̀ ìrìn àjò. nínú ìrìn àjò tó ń rìn Ọlọ́run sọ fún wípé ibi tó dé yìí gangan òun ni ilẹ̀ Kénáánì ẹ̀ ibẹ̀ yẹn ló wá ti ń súre fún un. ìmọ̀ta kò mọ̀ mi. tá a bá kà lọ nínú Genesis chapter 12 ó wá bẹ̀rẹ̀ sí ní súre fún un lọ́pọ̀lọpọ̀ wípé ẹni tó bá fi rí òun ó fi ré ó lóun á dà pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọ aládé ó ní á jókòó sáàrin wọn ó máa pa àṣẹ nítorí wípé kò fi èèyàn ẹlẹ́ran ara kò fi ṣe ìgbẹ́kẹ̀lé òun náà nìlérí yẹn fi wá sí ìmúṣẹ nínú ayé àti ìrandíran ẹ̀ àti àwọn èso ẹ̀ tó wà lókè pẹ̀. kó bá lè sọ yín dòmìnira. ilé fi sọ wípé ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ó dùn ó ní ìfọ̀kànbalẹ̀ ó ní ayọ̀ nínú kò ní ẹkún nínú. tó bá ń gbọ́ gbègbè tó bá. fún ìwọ tó o bá lè ní sùúrù di àkókò Ọlọ́run. pààrọ̀. fún ìwọ tó o bá ní sùúrù kí Ọlọ́run ṣe fún ẹ ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run òun ni ìgbẹ́kẹ̀lé tó dùn jù. wá ọ̀rẹ́ wa èyí. nítorí pé tó o bá gbẹ́kẹ̀lé ọkọ tó o fẹ́ gan á betray dẹ̀. àtijọ́. tí ọkọ bá gbẹ́kẹ̀lé ìyàwó ẹ̀ wàláhì á betray dẹ̀. àmọ́ èèyàn kan ṣoṣo tó o ti pé kò lè betray dẹ̀ láyéláyé òun náà lọ́lọ́run. ó la fi sọ yí pé ìgbẹ́kẹ̀lé Ọlọ́run báwo ni ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ṣe rí ná só dùn ni àbí báwo ló ṣe rí. ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ládùn gan ó dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ó ní ìtùnú kò ní ẹkún nínú ó ní kíni ó jẹ́
nǹkan tó ṣe wípé wà á dúró sí inú ẹ̀ tí wọ́n gan máa sọ wípé mo ní ayọ̀ nítorí wípé ohun gbogbo tó o bá ń ṣe òun ló máa júṣe fún ẹ nígbà yẹn. Kọ́ bá lọ proof stop mọ̀ kẹ́ ẹ bá mi sọ fún. Ó ti dánmọ́ yes, ó ti dánmọ́ ẹni, ó ti dánmọ́ àná tí kan yàtọ̀. Èmi lọmọ ẹ̀mí, ṣé yí mi Michael. Ṣé yí Michael ẹgbẹ́ mi tó wà pa ọ̀ṣẹ́ jàre bá mi já sí wọn sí ọmọ ẹ̀mí ló ń sọ̀rọ̀. Ṣé wọ́n dá àtàdúrà fi ń dá. Kọ́ bá lọ proof stop mọ̀ kẹ́ ẹ bá mi sọ fún. Ó ti dánmọ́ yes, ó ti dánmọ́ ẹni, ó ti dánmọ́ àná. Online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260 878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. We like. Kú ilé padà bọ̀ jàre ẹ̀yin tèmi. Iléeṣẹ́ Kaya Radio náà ni àwa àti ẹ̀ ti ń gbọ́ wa tá a ti ń rọ̀ bí òjò tí a ń dá bí ọwẹ́. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra, Ghana. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí. Happy New Month. Kí lóhun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ó ń fúnni láyọ̀. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run òun náà ni ó jẹ́ ohun ìfọkànbalẹ̀ títí ayérayé. Ju ìgbẹ́kẹ̀lé ènìyàn lọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé àtòun gbogbo tó wà nínú ẹ̀ nítorí pé ohun asán lásán òtún bá ń tẹ́ asán ni bó ní wàásù ṣe sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo àti nípa ìgbàgbọ́ a gbọ́ pé Ọlọ́run nìkan ni olùṣọ́ tó dájú. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan òun lolùṣọ́ tó dájú. Aláwẹ̀ mo lọ gba security ó yá ẹ máa ṣọ́ mi ẹ̀yin olúwa ẹ̀yin tó ń ṣọ́ ni ẹ̀yin army ẹ̀yin sójà ó yá ẹ máa bọ̀ kẹ́ wá ṣọ́ mi. Tọ́lọ́run ò bá ṣọ́ ẹ asán lásán ni. Mo fẹ́ kó mọ̀ pé àwọn tó o pè bó o ṣe lówó tó o lọ́lá tó tí wọ́n ń ṣọ́ ẹ yẹn àwọn kan náà ló ń ṣọ́ àwọn náà. Ṣé o ti rí wípé ìwọ̀nba ló lè gbẹ́kẹ̀lé ènìyàn mọ́? Nítorí wípé tọ́lọ́run ò bá pa wọ́n mọ́ báwo ni wọ́n ṣe fẹ́ pa ìwọ mọ́? Tí wọ́n bá ní ìbọn tí wọ́n lóríṣiríṣi ohun ìjà bó ti wù kí wọ́n lágbára tó tọ́lọ́run ò bá wà pẹ̀lú wọn mo fẹ́ kó mọ̀ pé asán lásán ni. Àmọ́ olùṣọ́ kan ṣoṣo tó dára tó dùn gbẹ́kẹ̀lé tó ní ìfọ̀kànbalẹ̀ tó ṣe wípé o lè fi gbogbo ara ẹ gbẹ́kẹ̀lé gbogbo ayé ẹ gbogbo ìdílé ẹ òun náà lọ́lọ́run. Òun nìkan ni olùṣọ́ tó dájú jù ní gbogbo àgbáyé. Tẹ́nìkan bá ní aláwẹ̀ wá ń bíbà jẹ́ kí n mú ọ lọlé lágbájá olùṣọ́ kan wà ẹ̀wọ̀ tí wo ogun wà bí àrọ̀ ni. Aláwẹ̀ tí ìbáṣepọ̀ Ọlọ́run pa ẹ́ mọ́ mo fẹ́ kó mọ̀ pa sán lásán ni òtún bá ń tẹ́ òun náà ló jẹ́. Ẹnìkan tó sọ tó jẹ́wé aláàbòjù nínú ayé tó lè gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí ni. Àsìkò yìí ni láti mọrú ẹni tó jẹ́. Àsìkò yìí ni láti máa pè é. Àsìkò yìí ni láti ṣe kíni láti máa tẹríba fún ní gbogbo ìgbà. Àsìkò yìí ni láti mú ẹ kúrò nínú ìpọ́njú. Àsìkò yìí ni láti sọ ẹ́ dọlọ́lá. Àsìkò tó yẹ kó o fẹ́nu ẹ béèrè ohun tó yẹ kó o béèrè. Ó lè bá àmọ́ ẹ dé ilẹ̀ ìlérí yẹn bó ṣe máwọn baba ńlá wa délẹ̀ ìlérí. Ọba tó tẹ̀lé bí ẹni bẹ́ẹ̀ ni o. Sóhun ló ta sọ́mọ bí ẹni ta sọ. Tẹ́mi bá ní kí n máa kí látò ní dọ̀là. Ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ òun. Ọba aláàfin àjọpọ̀.
Ọlámísílẹ̀kàn tó lóye tó jọlọ́gbọ́n ayé tọ́lọ́run ò bá tiẹ̀ lẹ́yìn kó o nígbẹ́kẹ̀lé nínú Ọlọ́run asán lásán lohun tó ní ò ní nǹkan kan. Ọlọ́run mímọ́ mo. Ẹ jẹ́ ká wá sọ nípa àdúrà. Ǹjẹ́ àdúrà sì ẹ̀ ṣe pàtàkì? Ipasẹ̀ kí ni àdúrà ń ṣe? Ẹ jẹ́ ká wá lọ sínú ẹ̀ ká lọ sínú ẹ̀bọ̀. Lágboilé onígbàgbọ́ òun náà lè tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti iléeṣẹ́ Káyà rédíò TV ẹ̀ nílùú Accra, Ghana. Látẹnu ọmọ yín àbúrò yín Olubisi ọmọ bíbí Akinloye. Thank you, Jehovah, the lover of my soul. Ọba ribiti, ọba ribiti, ọba. Mo fẹ́ kó o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló gbàgbọ́ pé àdúrà jẹ́ ohun ìjà láti bọ́ lọ́wọ́ ewu. Yálà ohun tó ń dojúkọ lójú oorun ni lójú àlá ni. Àdúrà òun ni ohun tó ṣe wípé ó jẹ́ ohun ìjà tó o fi lè bọ́ lọ́wọ́ ohunkóhun tó o ní ìdojúkọ fún. Tó o bá jẹ́ ẹni tó ṣe wípé kò ì gbàdúrà tó o bá tẹ́tí kò gbọ́ dáadáa. Ẹ̀yin Olúwa. Àdúrà dàbí idà tó ṣe wípé ó máa ń múni bọ́ kúrò nínú ohunkóhun tí ẹ̀dá bá wà. Àdúrà sì tún jẹ́ ohunkóhun tó ṣe wípé a fi lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run ní kíákíá. Ó dàbí ìgbà tá a kọ lẹ́tà sí ènìyàn ni. Àmọ́ ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa rán létí ní ìṣẹ́jú wípé jọ̀ọ́ já lẹ́tà mi kà tá a bá WhatsApp èèyàn ní ìsìn tá a mẹ́sẹ̀jì ẹ̀. Tẹ́nìyàn tí ò bá rí tàbí tó bá rí tí ò dá wa lóhùn ó máa ká wa lára gan. Tí ò tètè fi èsì mẹ́sẹ̀jì tá a sẹ́ǹdì yẹn tí ò tètè fi ránṣẹ́ ó máa jẹ́ nǹkan tó ká wa lára pípọ̀ jù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ làdúrà ṣe jẹ́. Àdúrà jẹ́ nǹkan tá a fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Ọwọ́ gbọ́dọ̀ máa sọ ní ìṣẹ́jú máa tẹ̀ mọ́ létí. À ń lo àdúrà láti fi gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. À ń lo àdúrà láti fi lè múni bọ́ kúrò nínú ìgbèkùn. À ń lo àdúrà láti fi kóni yọ kúrò nínú ìdè. À ń lo àdúrà láti fi já ohunkóhun tí ayé bá fi dè wá. Nípasẹ̀ àdúrà òun náà ni. Tó o bá jẹ́ni tí ò gba àdúrà lọ kọ́ bí wọ́n ṣe ń gba àdúrà kó o lè bá kúrò nínú ìgbèkùn ní kíákíá. Àti kí o kó lẹ́tà tó o ti kọ láti ọjọ́ tó ti pẹ́ sọ́lọ́run kó lè bá wá sí ìmúṣẹ ní wéréwéré. Irú omi òkun iṣẹ́ àwọ̀ rẹ̀ mà ní bàbá mi ọ̀run. Ọba tó gbẹ́nu ọ̀run fún. Tó o bá kọ lẹ́tà Fáyé ṣàpótí ti sẹ́. kẹ́niyàn ò tètè fún ẹ ní ìdáhùn lẹ́tà ẹ wà á tún kọ̀ mí wà ní àbí lẹ́tà yìí àbí kò dọ́dọ̀ ẹ̀ ni àbí mo ṣe post ẹ̀ tó àbóyá kò dọ́dọ̀ ẹ̀ jẹ́ ní tún gbìyànjú tá a bá lè mọ ṣe nǹkan yìí fẹ́ èèyàn kí wá ló ṣòro tó ṣe wípé àní lè máa ṣe ní ìṣẹ́jú fọlọ́n. Ọlọ́run mímọ́ tó láyé yá. Kí ló dé tá a fi ní lè máa béèrè ohun tá a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti ohun tí a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ tó wà nínú ìgbọ̀n ọjọ́ pípẹ́ kò dìgbà tó o bá lọlé oníwà tó o lọlé ẹlẹ́yìn tó o bá dúró nípasẹ̀ àdúrà tó o bá gba àdúrà dáadáa ohun gbogbo ìgbọ̀n ọjọ́ pípẹ́ yìí adìkíni adàfìsẹ́yìn nítorí wípé ahọ́n wa gangan ìdà ló jẹ́ àṣẹ kan ni àmọ́ àmọ́ ìwúlò ẹnu wa àmọ́ wúlò ahọ́n wa àmọ́ bó ṣe yẹ ká fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run àmọ́ nípasẹ̀ àdúrà ní bíbéèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run àti ohun tá a fẹ́ ohun tí a ò fẹ́ bá a ṣe kọ́ nípasẹ̀ àdúrà yìí náà ni. Ọba lágbára Jésù ló ṣe Ọlọ́run ó mà ṣe o kò sẹ́ni ká lè fi ọwé alágbára mo yìn ọ́ o kò sẹ́ni ká lè fi. Kò sírú ìdojúkọ tó dojúkọ tí ìjì bá ń jà tó le tó dojú ẹ̀ tán tó o bá kúnlẹ̀ tó o ní Ọlọ́run jọ̀ọ́ mo bẹ̀ nínú àánú ẹ bá mi dá ìjì dúró ó gba àdúrà nìyẹn ohun tá à ń pè ládùúrà nìyẹn lọ́wọ́ kan pẹ̀lú inú mímọ́ tó o fi pè é lọ́wọ́ kan ìjì yẹn á dákẹ́ jẹ́ àdúrà nìyẹn. Jésù gbọ́pẹ́ o. Tó o bá rí tó ṣe wípé òun gbúrò
wò wípé a ò lè ń jà lọ́tún ń jà lọ́sì tó dúró sórí ẹsẹ̀ tó bí ọlọ́run wípé ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí ewu yìí fò mí dá pa ọ̀nà mọ́ fún mi. Ó di dandan lọ́wọ́ kan ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Gbàgbọ́ tó bá ti ń kọ́ tó ń gba àdúrà yìí gbàgbọ́ wípé ọlọ́run ti gbọ́ àdúrà yìí. Ó ṣé o bàbá ọlọ́run máa yọ. Tó o bá mọ bí wọ́n ṣe ń gba àdúrà lọ kọ́ bí wọ́n ṣe ń gba àdúrà. Bẹ́ẹ̀ ni kódà kó o jí láàárọ̀ mọ bẹ́lẹ̀dẹ́ ẹ̀ sọ̀rọ̀ ara àdúrà náà ni. Ó wà ní ìrìn àjò o ò ríwèé ìgbélú gbà kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ lọ sábà ẹnìkan o. Dúró sórí ẹsẹ̀ dúró sórí gun yàrá ẹ. Ṣèṣì ní ibi tí kọjú sí ibi tí òòrùn bá ti ń yọ kó o wá bá Ọlọ́run sọ̀rọ̀ kó o dojú kọ. Béèrè ohun tó o fẹ́ lákòókò yẹn. Béèrè nǹkan tó o fẹ́ k'Ọlọ́run ṣe ní àkókò yẹn. Ìwọ kan sọ rẹ̀ sínú atẹ́gùn. Àdúrà nìyẹn o. Àdúrà ẹ̀ sì ti gbà. Lọ́wọ́ kan á dàbí ìgbà tó ṣe wípé o lo májíìkì ni. O lo májíìkì aláwẹ̀. Àdúrà ló gbà. Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀. Ó gbé wọlé àṣẹ lọ. Àmọ́ nípa òròjú àìbìkítà ó mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ onígbàgbọ́ ó mú ya ọ̀lẹ lóde òní. Jíde àjọ gba Jésù ní olóbi tùdé. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí wọ́n ṣe ń gba àdúrà mọ́, wọn ò mọ bí wọ́n ṣe ń bẹ Ọlọ́run mọ́, wọn ò mọ bí wọ́n ṣe lè sẹ́ ara wọn tá a ṣe lè sọ wípé ẹ jẹ́ ká gba àwẹ̀ ká sì fi ṣẹ́ Ọlọ́run káwa náà fi ṣẹ́ ara wa ká fi tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ mọ́. À ń jẹ ayé bí a ní jẹ iṣu, à ń gbé ìgbé ayé tó wù wá, a ti gbàgbé wípé ohun gbogbo tá à ń ṣe pátápátá ìlàkọsílẹ̀ wà fún gbogbo ẹ̀ pátá la máa jíṣẹ́ a máa jíyìn. Ó ṣé o bàbá ó ṣé o Ọlọ́run ayọ̀ alágbára lọ́run àgbáyé ó ṣé o Ọlọ́run orí òkè àṣeyọrí. Sísá fún ewu ẹ jẹ́ ká wá gbé yẹ̀wò. Sísá fún ewu ọ̀nà wo la fi lè sá fún ewu kí sì ẹ̀ là ń pè ní ewu gangan. Ọlọ́run àdómẹ́ Jésù kọ́ Ọlọ́run òkè. Oríṣiríṣi ọ̀nà la fi lè sá fún ohun tá a bá ń pè ní ewu. A ti rí wípé nǹkan yìí ewu ló jẹ́ fún wa. Bóyá àpẹẹrẹ agbóró wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ní ibì kan. Instead ká padà kúrò lọ́nà ọbẹ̀ ká wá ọ̀nà ibòmíì gbà. Onílé orí òkè torí fẹ́ kan àwọn ẹyẹ. Àwa wò wípé nǹkan yìí mo tiẹ̀ fẹ́ wò mo fẹ́ kó sojú mi. Mo fẹ́ rí nǹkan tí wọ́n fẹ́ ṣe. Mo fẹ́ rí bó ṣe rí. Ewu kan nìyẹn. Àmọ́ instead kó o sá fún oníwọ̀ fẹ́ mọ bó ṣe rí. Tọ́lọ́run bá fẹ́ lórí ọ̀fẹ́ á mú kí ewu yìí fún ẹ̀dá. Àmọ́ tọ́lọ́run bá fẹ́ kó o kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ á mú kó o rápẹ̀rẹ̀ kékeré nínú ẹ̀ àmọ́ ò ní kú. Àmọ́ tó o bá para ẹ mọ́ tó o ṣọ́ra tó o ní kíyèsára tó o ń sá fún un tó jẹ́ ibi àti ewu ó di dandan ó máa fò ẹ̀dá ni. O ti rí ọ̀nà tó ṣe wípé o lè gbà láti máa sá fún ewu. Bàbá mi ní. O gbọ́ pé wọ́n ń jà wọ́n ń lẹ́gò o wá wọ pé àjẹ́ kí n sáré lọ làwọn ṣé wọ́n lóògùn ayẹta ni àbò lóògùn ayẹ̀gò o wá débẹ̀ wọ́n mú ẹ wọ́n gún ẹ nígò lẹ́gbẹ̀ẹ́ o ò sáfẹ́wu. Oríṣiríṣi ọ̀nà tó o fi lè sá fún ewu òun ló pọ̀ jù. Bàbá mi ò gbé o bí ìbá ti kì ọ́ bàbá mi elétí ọ̀fẹ́ ìmọ̀ mi ò gbé òye mi ò gbé alágbádá iná yé ẹ̀rù rẹ̀ mọ̀ tó ní bá o. Bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́.
ẹ máa lọ. ló jẹ́ ìwà pariwo ogun èṣù náà wọ́wọ́múwọ́mú. ẹsẹ̀ yìí. a kú ọjọ́ ìsinmi. ẹ wá bí gbà lọ. Lagboile onígbàgbọ́ wọ́n ti sọ fún mi nílé agbára yìí pé kí n mọ ojú aago. bẹ́ẹ̀ ni ẹ ṣe jàre. alájẹ ṣàfihàn ọmọ lápàdé mo ti ń wò ó mo ti ń gbójú sókè. wọ́n ní ìṣẹ́jú ráńpẹ́ náà ló kù tí mo ní. ló jẹ́ wípé kò sí bàbá ayé. mo kí wa wípé a kú ọjọ́ ìsinmi. Happy new month. All friends and family, happy new month. mi ò bá wọn kẹ́bọ̀ òru. mi ò bá wọn kẹ́bọ̀ òru. ó yá o. kó ní ju sókè báyìí lọ. mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin màmá mi mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lórílẹ̀‐èdè Ghana mo sì kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam pátápátá mo kí gbogbo àwọn ọmọ ìyá mi pátápátá. káre jàre ọmọ ọlọ́jọ́ òbí káre ọba àwọn ọba. Àtòsù Ramadan àti ti lẹ́ǹtì tó parapọ̀ mọ́ra wọn. Ó yá. A kú òǹgbẹ o. ó yá ó yá. Ẹ̀mí arẹ́yìn oṣù lágbára lọ́wọ́ Ọlọ́run. Bubet àdásí. Ohun gbogbo tá a kọ̀ nínú oṣù yìí, Ọlọ́run á bá wa kọ́. Ohun gbogbo tá a fẹ́, kọ́lọ́run ṣe fún wa ní rere. Gbogbo ẹ̀ pátá lọ́lọ́run máa mú wọlé àṣẹ lọ. Ó máa mú wá ní rere fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run akọ́dá ọba ṣẹ̀dá ayé. ó yá ká lọ o. Ó fẹ́ káwọn wípé kò ní ju sókè báyìí lọ lórí ètò Lagboile onígbàgbọ́ láti ẹnu ọmọ yín àbúrò yín Olubisi ọmọ bíbí Akinloye. Gbogbo àwọn tí a jọ ṣètò lónìí pátápátá alájì ṣàfihàn ọmọ lápàdé afẹ́fẹ́ ọmọ májẹ̀mú igwe ìbákúpẹ́ kó ṣáìbà ọmọ Ghana tó ń mòye. Àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre. Olúwa tóbi lọ́ba Hajiya Makuka. Lórí ayé mi. Àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre. Màmá kọ́ jẹ́ kí àánú rẹ ṣògo lórí ayé mi. Ahmed Lukman mo kí yín kú ọjọ́ ìsinmi jàre ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá ṣẹ̀dáyé ó ní ju sókè báyìí lọ ọmọ Ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ò rọ bàtà nínú àgbẹ̀dẹ tó bá rọ bàtà ní kó jáde kó wá sọ fún mi a kú ọjọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe tọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn kò ní ju sókè báyìí lọ abala Lagboile onígbàgbọ́ láti iléeṣẹ́ Kaya Radio TV náà lẹ ti gbọ́ wa ibẹ̀ láti rọ̀ bí òjò tí à ń dábẹ́ ọ̀wẹ̀ látàárọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀pọ̀ ẹ̀ láṣẹ nílé ayé o ẹ jẹ́ kí n máa fẹ́lẹ́ yìí ṣe lọ́nà ó yá ẹ máa gbọ́. lọ́rọ̀ òjò sórí ayé sórí gbogbo ọmọ ènìyàn tó ń tún ní lára jẹ́ kí àánú rẹ̀ ṣògo láti tù mí lára. Àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ ṣògo lórí ayé mi. Ju báyé ṣe lérò lọ Manu sọ mí dọba ní ìró mi o Manu yóò